Ẹ káàbọ̀ sí ìkànnì RmaBabaYoruba. Lónìí a ó máa ṣe àyọkà. Lórí àyọkà ni a ó ti máa ka ìwé Yorùbá tí a ó sì jọ máa rí ẹ̀kọ́ kan àbí òmíràn mú. Ìwé tí a bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ni Ìjàpá Tìrókò ọkọ Yánníbo láti ọwọ́ Ọlágòkè Òjó. Ẹ máa fọkàn bá mi lọ. Abala kìíní tí a bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ni Ìjàpá àti Àtíòro. Ní ìgbà láíláí, ìlú kan wà tí ó kún fún àwọn ọkùnrin àti obìnrin alágbára, ṣùgbọ́n ó ṣeni láàánú pé ìwọ̀nba ènìyàn díẹ̀ nínú wọn ni ó ń ṣiṣẹ́, ogunlọ́gọ̀ wọn sì ya ọ̀lẹ bíi sóòdí. Ọ̀kan nínú àwọn alágbára tí ó ń fi tọkàntara ṣiṣẹ́ ni Àtíòro, ẹni tí ó sì jẹ́ baálé ọ̀lẹ ìlú ni ọ̀gbẹ́ni Ìjàpá. Kò pẹ́ púpọ̀ tí ìyàn ńlá kan fi dé sí ìlú. Ìyàn yìí mú púpọ̀ tó bẹ́ẹ̀ tí ọba ìlú àti gbogbo àwọn ará ìlú fi ń jẹ mí ẹran gẹ́gẹ́ bí oúnjẹ. Kò yani lẹ́nu pé ọ̀rọ̀ àwọn ará ìlú yìí rí bẹ́ẹ̀ nítorí pé ẹni tí kò bá gbádùn iṣẹ́ ṣíṣe ó ní láti gbádùn ìyàn. Wọ́n sáà ní a kì í mú iṣẹ́ jẹ ká mú ìṣẹ́ jẹ èèwọ̀. Bí ìyàn ti fi ara hàn lára àwọn ènìyàn náà tó, dídán ni ojú Àtíòro ń dán gbinrin, òun gan sì máa ń rẹ́rìn músẹ́. Ipò rere tí Àtíòro wà yìí ń bí Ìjàpá nínú. Ó sì pinnu pé òun ó wádìí ọ̀rọ̀ yìí lọ́wọ́ Àtíòro. Ó ní bí ó bá ṣe ti iṣẹ́ ṣíṣe ni, èmi kò rò pé mi ò lè ṣe, nítorí kò mọ́ mi lára láti ilẹ̀ wá. Bàbá tó bí mi kò fi kọ́ mi, ìran mi kì í ṣe wàhálà, ọgbọ́n orí wa la fi ń jẹun. Ṣùgbọ́n bí ó bá ṣe pé oògùn ni Àtíòro ń ṣe tí ó fi ń yó, oníkan ni mo ti ń ṣoògùn lọ́dọ̀ babaláwo. Ó ní láti kọ́ mi ní oògùn náà, nítorí èèyàn yìí tó gẹ́. Kò ṣeé gbọ́ létí pé bí mo ti gbọ́n tó yìí, ebi tún ń pa mí. Níbí la ó ti dánu dúró lónìí, a ó sì tẹ̀síwájú nínú àyọkà wa fún èyí tó ń bọ̀. Ẹ tún darapọ̀ mọ́ wa. Ẹ ṣé. RmaBabaYoruba TV.